ọ̀dọ̀ tẹ náà lèmi náà wà o ìwọ náà mọ̀ wá o. ṣé o tí. ṣe ká wọlé. ẹyin ọ̀dọ̀ rẹ náà ní ń bọ̀ tẹ́lẹ̀. wo bí ṣé kò sí obìnrin rẹ nílé. ọ wà nílé. ẹ̀mí ẹ̀fẹ́ sọ̀rọ̀ lójú obìnrin ìṣòro kan ń bẹ fún mi ọkọ̀ jágbára mi kọ́dà bí ọkùnrin bá gbọ́ àyẹ̀ ọ́ là ní gà. o ní kí ni ṣe mí. mo fẹ́ yá 5,000 lọ́ọ̀rẹ́ Monday ní sì fún ọ ní apá lọ́hùn tó bá yẹ Monday ọ̀rẹ́ wa bínú sí mi. kò ní ṣe é ṣe fa. torí pé. nǹkan tí mo tó ń ṣe mí ju tiẹ̀ lọ nǹkan ń ṣe mí. kí ni ṣe ọ kí ni báyìí. mo mọ̀ ti dáràn. òfin mọ́tò pààyàn ni. kìí ṣe ṣẹ́nu rẹ̀ mọ́nu. ẹjọ́ gbogbo orú tó ń bí mi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ láti gbò dájọ́ ṣe láti kékeré ẹni tó dé ló jẹ́ kí orí tí ó funfun lásìkò oníwárápá àwọn bá lè kó ọjà lè àbọ̀pá rẹ̀ lójú mi rí ẹ̀wọ̀n bá gbàtà àtijọ́ wọn náà wọ́n yẹ kí n sọ fún yàn. ọ̀rẹ́ mi tó bá ṣe wárápá mo níyọ̀mọ̀ san nǹkan mọ̀ ti ṣe mí. nǹkan ti ọ bó ṣe dúró yìí. wá ní ìyàwó mi kẹ́ bó la o. Bàbá o ẹ sà afẹ́rí ni students ni bàbá láńlọ́ọ̀dù ni wọ́n jáde bá wa ṣe baromẹ́ntà ọkàn jókòó síbẹ̀ yẹn látẹ̀kùn kò bá ń ṣe baromẹ́ntà bẹ́ẹ̀ ni sà lọ́fọ̀ọ́